wọ́n ti ní kí ìmáàmù tó ní àwọn gómìnà bẹ̀rù Tinubu ju àlá lọ fìdí mọ́lẹ̀ nípínlẹ̀ Yobe. Awuyewuye ti gba ìpínlẹ̀ Yobe kan báyìí pẹ̀lú bí àwọn adarí Jama'atu Usala Bidawa Ikamati Sunnah Jibwis ti agbègbè Jos ṣe ní kí Sheikh Alkali Abubakar Salihu Zara dáwọ́ wáàsí Ramadan tó ń ṣe ní mọ́sálásí Mokaz tó wà ní Damaturu dúró. Ìgbésẹ̀ yìí kò sẹ́yìn bí Sheikh Alkali ṣe gbẹnu àtẹ́lu bí ààrẹ Tinubu àtàwọn gómìnà apá àríwá ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí pé wọ́n kùnà láti pèsè ètò ààbò tó múnádóko. Ìròyìn gbọ́ pé ìgbésẹ̀ yìí ní í ṣe pẹ̀lú ìpinnu rẹ̀ lásìkò tí alága àpapọ̀ ẹgbẹ́ Jibwis Council ti Ulama Mohammed Sani Yahya Jige pé ìpàdé eléyìí tí Sheikh Alkali àti àwọn aṣojú ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ péjú sí. Gẹ́gẹ́ bí ẹnìkan tó wà níbẹ̀, ìpàdé ọ̀hún ṣe sọ, ó ní wọ́n fẹ̀sùn kan Sheikh Alkali fún lílo àwọn ọ̀rọ̀ kòbákùngbé sí àwọn lámẹ̀tọ́ agbègbè náà àti ààrẹ Tinubu. Lásìkò wáàsí rẹ̀ ló ti bẹnu àtẹ́ lu àìjínigbé àti bí àwọn olóṣèlú ṣe ń bẹ̀rù láti gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé. Ó ní bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé nígbà omijé lójú ènìyàn, pàápàá jùlọ bí wọ́n ṣe ń gba òbítíbitì owó ìtúsílẹ̀. Nígbà tó ń fèsì sí bí wọ́n ṣe dá a dúró lórí ìtàkùn ayélujára Facebook rẹ̀, ó ní òun gba gbogbo ìbáwí tán fún òun pátápátá tó sì rọ àwọn olólùfẹ́ rẹ̀ kí wọ́n ní ìfọkànsìn àti ìbáwí nínú Allah. Bó tilẹ̀ jẹ́ pé àwọn kan ń bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ tí Sheikh Alkali sọ ọ̀hún, síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ṣàtìlẹ́yìn fún un nítorí òtítọ́ ni ọ̀rọ̀ ọ̀hún.